níbi tí a padà rí pé ìmọ́lẹ̀ wà ibẹ̀ náà la máa kó àwọn ọmọ ẹ̀ lọ. nígbà tó ní kí Fáráò, nígbà tó ní kí Mósè lọ sọ́dọ̀ Fáráò pé kó jẹ́ kí àwọn ọmọ òun lọ, ó ṣàníbi ti destination tí wọ́n lọ. destination tí Olúwa ń sọ fún àwa pé ká lọ sọ fún Buhari àbí ẹnikẹ́ni tó yẹ kó òun lọ lórí orílẹ̀-èdè yìí pé kó fi àwọn ọmọ òun sílẹ̀ kó jẹ́ kí wọ́n lọ, òun ní Yorùbá nation. So therefore kò ń ṣe it doesn't go towards either politician or government something. Ọlọ́run ò fi ọwọ́ sí fún àwa ìránṣẹ́ Ọlọ́run pé ká lọ ti ọwọ́ wa bọ issue of government or politician. But èyí tó wà lẹ́yìn kì í ṣe ọ̀rọ̀ government, èyí kì í ṣe ọ̀rọ̀ politician. Olúwa dìídì rán àwa jáde ni pé ká lọ sọ fún Buhari pé kó jẹ́ kí àwọn èèyàn ń lọ. Ibi tó bá fẹ́ lọ yẹn ṣáà ní mọ̀ ni. Ìgbà tó ní jẹ́ kí àwọn èèyàn ń lọ, ṣòwò ṣáà máa níbi tí wọ́n fẹ́ lọ. Níbi tí à ń kó wọn lọ tó jẹ́ pé promised land òun ni Yorùbá nation. Ẹ ṣé gan ni olóòtú. Kí ni ẹ lè sọ nípa Yorùbá nation? Kí ni Yorùbá nation gan? Nítorí pé a mọ̀ pé ọmọ aládé ni wá, kingdom ni wá, but kí ni kí ló ń pè ní Yorùbá nation gangan? What is Yorùbá nation? Yorùbá nation gẹ́gẹ́ bí ohun tí Ọlọ́run fi rán àwa, òun ni ilẹ̀ ìlérí fún gbogbo àwọn ọmọ Yorùbá pátápátá. That is the simple answer to the questions. Yorùbá nation gẹ́gẹ́ bí ohun tí Ọlọ́run fi wọ̀n wá, bó ṣe fi ilẹ̀ ìlérí wọn Mósè pé wàá kó àwọn ọmọ yìí kúrò ní Egypt, wàá wá kó wọn lọ sí ilẹ̀ ìlérí, bó ṣe fi ilẹ̀ ìlérí wọn Mósè bẹ́ẹ̀ lọ́lọ́run fi wọ̀n mí. Ó lè má fi wọn àwọn ìránṣẹ́ Ọlọ́run tó pé wọ́n máa ń yà mí lẹ́nu pé ṣé Ọlọ́run tó ń bá àwa sọ̀rọ̀ kọ́ ló ń bá àwọn ìránṣẹ́ Ọlọ́run sọ̀rọ̀? Ṣé Ọlọ́run tó ń bá àwa yìí sọ̀rọ̀ kọ́ ló ń bá gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run tí wọ́n pera wọn ní ìránṣẹ́ Ọlọ́run àgbà, ṣé òun kọ́ ló ń bá wọn sọ̀rọ̀? Àbí Ọlọ́run pé méjì ni? Ó sì ń ya àwa lẹ́nu, ṣùgbọ́n Ọlọ́run tí àwa rí tí ó ń lò wá, òun ni ọba àwọn ọba. Ṣé ibì kan náà ló máa kó wọn lọ nígbà tó sọ pé kí wọ́n kúrò ní ibì kan ló ń kó wọn lọ. Yorùbá nation is a promised land fún gbogbo àwọn ọmọ Yorùbá pátápátá. A dẹ̀ ní láti ṣe agbátẹrù rẹ̀ kí a lè gẹ́ẹ̀tì ibi tá à ń lọ. Ẹ ṣé gan ni olóòtú. Bàbá confam ọ̀rọ̀ tẹ́ ẹ̀ ń sọ àwọn kan ní ìjẹ́ ẹ̀ ń ṣe pé ẹ̀yin kìrìsìtẹ́nì kan ẹ ti ń gbé wa lọ sí ọ̀dọ̀ àwọn ẹlẹ́bọ, nítorí nígbà táwọn èèyàn bá ń gbọ́ Odùduwà Yorùbá nation tó tún wá ń rí íméèjì kan, wọ́n á ní ìjẹ́kàn ṣe pé à ń padà lọ sí ibì kan tí a wà tẹ́lẹ̀ àti kúrò nínú ibẹ̀ yẹn, ìjọba wọ́n á ní inú ìmọ́lẹ̀ la wà báyìí. Gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì ìyẹn ó dà pé ó ń fa awuyewuye pẹ̀lú àwọn tí wọ́n máa ń gbọ́ ètò wa pé ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ Yorùbá nation yìí kó tó di pé a máa sọ̀rọ̀ lọ síbi tí wọ́n ní ẹ fẹ́ dá ogun sílẹ̀, gbẹ́jà àṣìkọ́kọ́ mú yẹn dání. Ẹ bá wa sọ̀rọ̀ lórí ṣé ọ̀rọ̀ ẹ̀sìn traditional way tí a bá àwọn baba ńlá wa kan ń ṣe tẹ́lẹ̀, àbí mùsùlùmí àbí kìrìsìtẹ́nì nígbà kan gbogbo àmàjọ ń gbé papọ̀ ni, àmọ́ nísìnyí ó dà ń pọ̀rọ̀ Yorùbá nation yìí ó ti ń fẹ́ máa fa kùsínúkùsẹ́yìn láàrin gbogbo wa. Ẹ ṣé olóòtú. Kì í ṣe ọ̀rọ̀ Yorùbá nation gangan ló fa problem láàrin àwa tí wọ́n ń pè ní bóyá àwọn kan ẹlẹ́bọ, àwọn kan kìrìsìtẹ́nì, àwọn kan mùsùlùmí. Àìsí ìfẹ́ láàrin wa òun ló ya gbogbo wa. Ìgbà tí àwọn ìránṣẹ́ Ọlọ́run kan ti jáde tí wọ́n ti bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ lòdì sí ohun tí Ọlọ́run fi sílẹ̀ fún wa, kò sí nǹkan tí wọ́n ń pè ní ẹbọ olóòtú. Kò sí nǹkan tí ọkùnrin kan jáde lẹ́nu ọjọ́ mẹ́ta yóò di ẹbọ dání. Mo wá sọ fún wípé ẹbọ tó gbé dání yìí náà ẹ kò fẹ́ fi gbogbo tó ń ṣe ó kò fẹ́ fi kó àwọn èèyàn sínú ogun ni. Kò sí nǹkan tó wà nínú ẹbọ. Àwọn tó ń rú ẹbọ mọ̀ wípé ẹbọ kì í ṣe ìkà. Wọ́n gbé ẹbọ fún àwọn kan ni, bóyá àwọn kan ni wọ́n lára lọ́lọ́ gbé ẹbọ fún. Ẹni tó ń kọjá ń títì òun kọ́ lẹbọ wà fún. Àwọn tí wọ́n gbé ẹbọ lọ fún mọ́ àwọn tí wọ́n gbé ẹbọ lọ fún. Àwọn ìránṣẹ́ Ọlọ́run tí wọ́n pera wọn ní ìránṣẹ́ Ọlọ́run àgbà, àwọn ni wọ́n ti gbogbo èèyàn nínú ìdè nípa pé wọ́n ṣí ojú wọn. Kò sí nǹkan kan tó ń pè ní ẹbọ nínú ọ̀rọ̀ Yorùbá nation. Kò dẹ̀ sí ìgbà tí a ò ní padà sí ìpìlẹ̀ wa gangan. Nǹkan tí wọ́n fi dá Yorùbá nìyẹn. Ìpìlẹ̀ Yorùbá òun gangan kò sígbà tí a ò ní padà síbẹ̀.
iná máa padà dé bó ṣe máa ń rí nìyẹn ó ti ṣòpè location 9. ibẹ̀ ni a wà bẹ́ẹ̀ ni àwọn ìdí tá a ṣe sọ pé ìlú yìí kò lè ṣiṣẹ́ nìyẹn ìlú tí a ò lè fi ọwọ́ sọ̀yà wípé bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí wọn ò lè múná wa lọ. sódì ẹ̀kọ́ kò sí reason nígbà tí apẹ́rù adúrú ọdún yẹn tí a ò dẹ̀ tí ì ní àṣeyege lórí ọ̀rọ̀ iná kò sí ọ̀rọ̀ níbẹ̀ a máa pín náà ni gbogbo tí olúwa fi wọ̀n wá nìyẹn tí kò bá fi wọ̀n àwọn ìránṣẹ́ ọlọ́run tó kù ohun tó olúwa fi wọ̀n àwa nìyí. sódẹ̀bọ̀ ọ̀rọ̀ ẹbọ kò ń ṣe ẹbọ ọ̀rọ̀ yorùbá nation kì í ṣe yorùbá nation kò sí nǹkan tó kun ẹbọ pẹ̀lú yorùbá nation yorùbá nation ó dúró lórí tara ẹni yorùbá kẹ̀kẹ̀rẹ̀ ohun tí ọlọ́run fi gbé yorùbá kalẹ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run tó yẹ pé nítorí wọ̀bìà nítorí pé wọ́n fẹ́ pa dodo agbára tí ọlọ́run fún ilẹ̀ yorùbá run àwọn yẹn fi olè wọ́n fi bá dodo ẹ̀ jẹ́ ẹ má lo gbá ẹ má làwo ẹ má lo kándù ẹ má lo àdán ẹ má lo ewé ẹ má lo ìdáwọ́lá ò ní lo ewé ṣé a ní ìbọn ni táwọn fi ní lo ewé báwọn kan bá dé ìbọn dání àwọn àdó máa dé ìgbàdísá àjọ máa dé ìgbàdísá. yes nítòótọ́. bẹ́ẹ̀ ni olótú bí àwọn kan bá ní àwọn dé ìbọn dání ìgbà tí wọn ò débọn fún wa àwọn ìran mọ́là ní kó bọ́ kiri ìran mọ́là ní kó dágà kiri àwa ò ní dágà. wọ́n mà ní ká má pè wọ́n ní criminal mọ́. they are criminals. Gumi ní ká má pè wọ́n ní criminal. they are criminals. èmi kì í tọrọ asàgàfúrú láì lórí ohun tí n bá mọ̀ pé òtítọ́ ni that is why làwọn ẹṣin máa wò pé ṣé ìránṣẹ́ ọlọ́run ló ń sọ̀rọ̀ yìí ìránṣẹ́ ọlọ́run ni mí ṣe gẹ́tì mi túbọ̀ èmi ò ní tọrọ pé olúwa dáríjì mi lórí ohun tí mo mọ̀ pé òótọ́ ìgbà tí ènìyàn mú ọ̀bẹ tó fi gé ọmọ làkejì ẹ̀ lọ́rùn kí ló ń pè it is hardened criminals. they are hardened criminals. so therefore ohun tí ẹ béèrè gẹ́gẹ́ bí ká tó tún padà síbi tí ẹ tún ṣẹ̀ṣẹ̀ dé yìí kò ń ṣe ọ̀rọ̀ ẹbọ o àwa ò níbọn lọ́wọ́ ṣùgbọ́n a ní nǹkan tí wọ́n lè yin ìbọn tó yẹ pé ìbọn yẹn ò ní ràn wá. then àwọn pásítọ̀ tí wọ́n wá dìde ń sìn àwọn ọwá wá láti ba gbogbo ẹ̀jẹ̀ wọn lọ́ fi wíkì ní gbogbo àwọn ọ̀dọ́ wa kò jẹ́ kí a sá fógun. kí ló ṣe pé Olúkòyí ní Olúkòyí iwájú ni ìran bàbá wọn fi ń dán ọfà táwọn bá ti lè mú dágà dání ó jẹ́ kí àwa náà ní nǹkan lára tẹ́wọ́n tó bá ti ṣe báyìí ó kàn máa rọ ni. Ọlọ́run ló fún wa ní ewé àti egbò mo ti béèrè lọ́wọ́ wọn tó bá pé ewé egbò ohun tó ń fò lókè ohun tó ń rìn ní ìsàlẹ̀ àti ohun tó wà nínú omi òun ni àwọn ìránṣẹ́ Ọlọ́run yìí ń pè ní Ògùn wọ́n ti ṣì nìyẹn nínú ìwé Genesis 1 from 29 to 31 Olúwa sọ ń bẹ̀ pé gbogbo ohun yìí pátá òun fún wa ká máa lò ní fún tiwa ni níbẹ̀ nìkan ṣoṣo lolúwa ti sọ wípé nígbà tí mo rí pé mo dá wọn tọ́ òun rí pé dáradára lóhun tóun dá sẹ́yìn pé yan kó kọ́ lè rí déédéé lè ní wọ́n ti fi torí kíní ìbáyé àwọn ọ̀dọ́ jẹ́ wọn ò lágbára mọ́ agbára àwọn ọmọlẹ́dẹ̀kẹ̀rẹ́ ní ìbọn tó wà lọ́wọ́ wọn agbára tiwa òun ni ohun tí Ọlọ́run fún wa tó jẹ́ ohun tí àwọn ń pè ní Ògùn tó jìyà pé ewé àtegbò tó bá pé ewé àtegbò kan lẹ́ ń pè ní Ògùn ẹ jẹ́ kí wọ́n jáde kí wọ́n sọ fún wa ṣẹlẹ̀ wàá lè tún ní àìdíà ṣùgbọ́n kò sí nǹkan kan tí wọ́n ń pè ní ẹbọ nínú ohun tí à ń ṣe yìí à ń jìjà dára láti dára wa sílẹ̀ kúrò nínú oko ẹrú ni ọ̀nà tí àjẹlẹ̀ fi jà òun ló ti wà ńlẹ̀ yẹn kò ń ṣe ẹbọ kì í ṣe ọ̀rọ̀ kíní oògùn kọ́kọ́kọ́ kì í dẹ̀ ń ṣe ẹbọ láti ìjọ́ táwọn tí wọ́n ń pe Jésù náà kí ni nǹkan tó ṣẹlẹ̀ síbẹ̀ láti ìjọ́ tí wọ́n ti ń gbàdúrà ìyẹn ni mo fi àtàkì wọn láti ìjọ́ tí they call themselves a major prophet láti ìjọ́ tí wọ́n ti wọ́n ń gbàdúrà wọn ò tí ì bí wa tí Adébóyè ti ń gbàdúrà àti ọjọ́ náà dẹ̀kẹ́ ní ìlú yìí wọ́ọ̀sì sí lójoojúmọ́ till today lójú wọn ìlú yìí bàjẹ́ báyìí bọ́tà tí à ń rà ní 400 naira wọ́n ti sọ di 1,002 áàpù lọ́tún fi síbẹ̀ ojú Adébóyè ló ṣe bàjẹ́ àwọn tó jẹ́ kí wọ́n lọ gbé ásìdì kí wọ́n dẹ̀ gbé mú kí wọ́n kú dànù ní ojú wọn Ṣàngó ó bẹ́tà Adébóyè Ṣàngó ó bẹ́tà Oyèdépò Ṣàngó ó bẹ́tà Kúmúyì Ṣàngó níbi tí Ṣàngó wà a sì mọ̀ nínú ọkàn wa pé Ṣàngó máa dé ìjọba Ọlọ́run Ṣàngó bínú kú ni nítorí pé kò he doesn't like disgrace kọ́lọ́wọ́ history Ṣàngó dáadáa Ṣàngó bínú kú ni he doesn't like anything that is live kọ́lọ́wọ́ history Ọya dáadáa Ọya ó bínú di Ọya ni
Ṣàngó bínú di Ṣàngó ni tó pé kò fẹ́ stain rárá. So therefore látijọ́ tí ẹ ti wá wà ń bẹ̀ tẹ́ ẹ pera yín ní wòlíì àgbà tẹ̀dẹ̀ tí ń gbàdúrà ìlú yìí worst is the only solution it is to break, that is all. Ẹ ṣe gan ni olóòtú kì í ṣọ̀rọ̀ ẹ bọ. tẹ bá wá ń sọ pé break ọ̀rọ̀ ńlá lè máa sọ yẹn. Yes. àwọn kan náà fẹ́ dọ̀gúnlẹ̀ ní. ohun tí ọ that is the end, that is the end product of everything. Kò sí bí a ṣe fẹ́ gba òmìnira ní Nàìjíríà tí a fẹ́ di Yorùbá nation tí kò ní sí ogun. Ọ̀nà wo la wá fẹ́ fi ja ogun? A ò ní ìbọn lọ́wọ́. Ọlọ́run dẹ̀ ti fún wa ní nǹkan táwọn máa lò. Ẹ̀yin wá padà dìde ẹ pera yín ní wòlíì ẹ sọ pé ogun ni. Ẹ kọ́ gbogbo àwọn ọ̀dọ́ tó jẹ́ kí wọ́n defend ìlú ẹ kọ́ wọn láti ẹ kọ́ wọn ní ọ̀lẹ kí wọ́n lọ dé báìbù kí wọ́n lọ dé báìbù darí tí kò bá ní báwọn. Say we need to talk. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ yìí kó yéra wa. Ohun tí Ọlọ́run fún wa ni àwọn ò níbọn lọ́wọ́ ṣùgbọ́n Ọlọ́run fún wa ní ìkọ̀kọ̀ tá a lè fi defend ara wa. Ẹ̀yin dẹ̀ ń preach against it níbi tó bá ti wà nínú Bíbélì pé ká má lu ewé àti egbò ẹ jẹ́ kí wọ́n gbé jáde. Thank you very much olóòtú. ṣé kó wà ní Bible. Ó ń bẹ níbẹ̀ ewé àti egbò Olúwa fún wa ní nínú ìwé Genesis 1:29 to 31 kò tún sí ibòmíràn mọ́ nínú Bíbélì kò dẹ̀ sí ibòmíràn nínú Bíbélì tí Ọlọ́run ti takò pé òun ní ká má lò mọ́. Nàìjíríà tí à ń wò yìí àwọn kan ní inú bẹ̀ lọ bí wa sí kí ni wàhálà yín gan kí ni làálàá kòókò yín a mọ̀ pé poverty wà a mọ̀ pé crime wà a mọ̀ pé ìlú tó jẹ́ number 3 in the world when it comes to terrorist country. Bàbá ṣé inú Amẹ́ríkà kọ́ lọ bí àwọn ọmọ Amẹ́ríkà sí ṣé bí Amẹ́ríkà ṣe padà rí nìyẹn òfò ní gbogbo ẹ̀ èèyàn kò lè bá wa sọ òfò ní ṣé inú UK kọ́ lọ bí àwọn ọmọ UK sí ṣé bí UK ṣe padà rí nìyẹn bí èèyàn kọ́ bá wá sọ pé ṣèbí inú Nàìjíríà yìí náà lọ bí wa sí pé kó máa rí bẹ́ẹ̀ kò lè possible. Màámi ò lè jìyà kí màámi kú dádì mi ò lè jìyà dádì mi ti kú èmi náà tún jìyà mi ò ní dá káwọn ọmọ mi jẹ ìyà that is the reason ó pè mí kí n fi ẹ̀mí mi lélẹ̀ fún wọn láti realize Yorùbá nation bẹ́ẹ̀ ni mo sọ fún yín bàbá kò not going back kì í ṣe ọ̀rọ̀ orí ahọ́n bí ẹ̀kọ́ gbé bọ́jẹ́ ìsàmà ní kò yìn ni kò jù yẹn lọ kì í ṣe ọ̀rọ̀ orí ahọ́n it is fight battle to end ni ẹ ṣe gan ni bàbá olótù. àwọn kan rò pọ̀rọ̀ Fúlàní nìkan ni tó wà nílẹ̀ yìí wọ́n wá ń wo Nàìjíríà wọ́n ní Fúlàní ń dà wá láàmú ṣé Fúlàní nìkan ló ń dà wá láàmú nínú Nàìjíríà yìí àbí Nàìjíríà fúnra rẹ̀ ń dà wá láàmú. Fúlàní kan ló ń dà wá láàmú àwọn ìjọba wa ló ń lo Fúlàní láti dà wá láàmú Fúlàní ò ní agbára láti gbé ìbọn dání tí kì bá ń ṣe pé èèyàn kan ló wà lẹ́yìn wọn. Ṣé àwa ní agbára láti gbé ìbọn dání ni gẹ́gẹ́ bí Yorùbá ní agbára tí wọ́n bá rí ìbọn lọ́wọ́ ẹ̀ ọmọdé gbègbè bolo ti rí. Sílẹ̀kọ̀ Fúlàní kọ́ ló ń dà wá láàmú ìjọba wa gangan ni wọ́n fún Fúlàní ní àṣẹ pé kó gbé ìbọn dání to protect themselves. Tọ́ba ti rí ẹni tó fẹ́ sọ they want to silence Yorùbá they want to silence anything called Yorùbá they want to silence anybody called Igbo in Nigeria they want to supersede everything. The question is ẹ jẹ́ àti sọ òyìnbó díẹ̀ the question a lot of people are asking is Nigeria will work let us give it more time. The country has bad leadership had people that are in there presently and that is the reason why they are saying let us go for another 2023. Nigeria can never work. I bet it with my life. This is the vision God has told me. I don't talk about other prophets. That is why I keep on asking questions. Is it not the same God that is talking to me? Don't let me say us. Is it not that the God that is talking to me that is talking to them? Olotu, please let us be sincere. If it is the same God, that is they are fake prophets. Nigeria can never work again. I am telling you. Ọlọ́run ò tí ì dẹni tó máa work in Nigeria as a whole. I know we are talking about Nigeria. Bàbá confam ẹ má bínú pé mo tún dárò mọ́ ilé ẹnu. Wọ́n máa ní Yorùbá ló kàn fún 2023. Ẹ jẹ́ àgbà Yorùbá kéde kí Yorùbá di president. Mo fi ayé àti ọ̀run bò rẹ̀. This is live video. Bí àti ẹ̀ wá jà gan ní 2023. Yorùbá tó kàn yẹn kò lè débẹ̀ níwájú ayé ìdáyé mo fi ayé àtọ̀runbó rẹ̀ ìran ni ẹ lọ gbogbo wòlíì wọn yẹ kí wọ́n lọ kó wòlíì wọn jọ ẹ ní ọ̀rọ̀ yìí ti ṣe live video kò Yorùbá tó wá kàngán ò lè débẹ̀ tó bí wọn ò rẹ́dì láti gbé agbára lé lọ́wọ́. They have violated the agreement between them
and the Yorùbá tó fẹ́ lọ wọlé síbẹ̀ tí ẹ̀ ń pè ní Tinubu wọ́n ti violate ẹ̀ wọn ò lè gbé agbára lé lọ́wọ́ wọn ò ní jẹ́ kó débẹ̀ because àwọn náà ń play smart olúwa tó gbé olúwa fi wọ́n wá lójú oorun ni lójú àlá they are playing smart they know that if tó bá débẹ̀ ó lè change the matter Tinubu can change matter let me tell you the truth yes he can change matter and they know that ọlọ́run á dì ní ọkàn àwọn tẹ́ pè ní nọ́tà ni ọlọ́run ti á dì ní ọkàn wọn ò lè gbé sílẹ̀ òun kò lè débẹ̀ kò sí báyìí bẹ́ẹ̀ ṣe lẹ́yìn pé kí Nàìjíríà yìí pín kí Yorùbá nation wà we are talking about Nigeria that is not good we don't talk about we are not talking about Yorùbá nation that is not good Yorùbá nation it is Nigeria Yorùbá nation it is a country that God has prepared for his people which is a promised land so that we need to fight it anyone that said they don't want to fight it every day we go with the battle that is all. Yes Olotu. The country where we are calling Nigeria presently, a lot of people wọ́n wo Nigeria pé Nigeria tóbi àpọ̀ in population tẹ́ bá dá dúró you will only be less than 70 million kí lẹ lè ṣe gan kí la ní gan ta lè fi dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè. ṣé Nàìjíríà ọ̀tọ̀ Amẹ́ríkà ni based on the map ti Amẹ́ríkà ní Nàìjíríà ò tó Amẹ́ríkà and the function olúwa ló sọ bẹ́ẹ̀ báyìí ló tábà ti lè gbọ́ pé báyìí lolúwa we need to follow it only mission either you are seeing it that báwo la ṣe fẹ́ ṣe or báwo la ṣe no olúwa ló sọ pé báyìí ni olúwa ó sọ fáwọn wòlíì tẹ́lẹ̀ yẹn náà wọn ò kọ̀ lè sọ ni nítorí pé wọ́n ti lọ ti ọwọ́ ara wọn bọ inú government wọ́n ti ọwọ́ ara wọn bọ inú politician bẹ́ẹ̀ àwọn president lọ sínú church wọn senator wà nínú church wọn honourable lọ sínú church wọn wọ́n ti ọwọ́ wọn bọ́ kọ́ṣọ̀ wọn ò lè sọ òdodo yẹn mọ́ ọlọ́run náà ń bá wọn sọ àwọn náà mọ̀ pé òpin Nàìjíríà yìí ni pé a ní láti pín ṣùgbọ́n wọn ò ní sọ because wọ́n ti ọwọ́ wọn bọ́ kọ́ṣọ̀ ẹ ṣe gan ni Olótù. ẹ jẹ́ ká tún mú lọ báyìí pé kó tó di pé a máa gbé ètò yẹn wá sílẹ̀ ìbéèrè tí mo fẹ́ bi wá ni pé àwọn èèyàn ń wò wá káàkiri àgbáyé wọ́n ń gbọ́ wa wọ́n ń fetí gbọ́ nǹkan tá à ń sọ àwọn nǹkan ọ̀ máa dá sí kí ni ẹ̀ ń tẹ́ máa bá wa sọ fún àwọn tó dá sọ́rọ̀ yìí. àwọn tí wọn ò dá sí ọ̀rọ̀ yìí Olótù àwọn ìyẹn ni wọ́n fẹ́ fọwọ́ aago sẹ́yìn ṣùgbọ́n ohun tí mo máa gbà yín níyànjú Olótù ni wípé ẹ jẹ́ kó di mímọ̀ fún àwọn kan wípé ṣé wọ́n wà pẹ̀lú Yorùbá nation ni àbí wọn ò sí pẹ̀lú Yorùbá nation ẹ jẹ́ kí wọ́n jáde láti sọ ṣùgbọ́n tí wọn ò bá ti jáde ẹ fún wọn ní ultimatum ẹ fún wọn ní tí wọn ò bá ti jáde ẹ jẹ́ ká lọ dé let us go through our underground research káde mú ta fẹ́ ṣe they are delaying us ha kò lè máa sọ̀rọ̀ bí ajá lójoojúmọ́. We want to know who support Yoruba nation. We want to know who did not support. We cannot, all these people, they are trickish people. Bẹ́ẹ̀ ni mo sọ pé ẹ̀yin you are natural, we are not natural. We can talk to anybody. You cannot talk to it. It's okay, Olótù lẹ́yìn. You are natural. Gani Adams daddy here is playing tricks. You are natural. You will not talk about them. But we are not natural. We can talk about anybody. ṣe ohun tí àwárí tí Olúwa ń sọ fún wa nìyẹn ṣe gbọ́ mi he is playing tricks he is on the other side and on this side and tẹ bá dé wo dáadáa Gani Adams it is on the other side here tẹ́rí yẹn it is 90% this side it is 10%. báwo ló ṣe máa lọ mú àwọn tí wọ́n ń pa àwọn ọmọ ìyá ẹ̀ ṣe gbọ́ mi tó dẹ̀ rí bí àwọn tí aṣíwájú ṣe tó máa wá mú wọn tó máa lọ mú sí ọwọ́ ìjọba tó máa lọ mú sí ọwọ́ ọlọ́pàá nígbà tí ìjọba ti pàṣẹ fún ọlọ́pàá pé gbogbo Fúlàní tó bá ti dédé police station kí wọ́n fi wọ́n sílẹ̀ kan máa lọ́lé wọn. that is it kì í ṣe ẹjọ́ ọlọ́pàá ìjọba ti pàṣẹ fún wọn ni it is that is any Fúlàní tó bá ti gbé wá sọ́dọ̀ yìí kéṣe kí ni kó máa padà sílé ìyá ẹ̀ ni kò jù yẹn lọ nǹkan tẹ́ ṣe they are playing tricks wọn ò tí ì rẹ́dì ẹ lọ sọ fún gbogbo àwọn ọba èwo ló wà ní on our side àbí tó bá jẹ́ pé ọmọ àlè ní gbogbo wọn which one among them is on our side
ẹ jẹ́ kí wọ́n jáde tí wọ́n sọ síta láì jẹ́ bẹ́ẹ̀ àwọn tẹ́rí yìí ò ní bẹ̀rù wa o tí wọ́n bá ti wá di bẹ́ẹ̀ ẹ jẹ́ ká lọ ṣe underground work tiwa náà that is all òun ni gbogbo èèyàn gbọ́ yìí they are playing tricks wọ́n máa jẹ́ kí journey yìí pẹ́ ó dẹ̀ jẹ́ ká tètè court ẹ̀kọ́ tó 2023 if not they are playing tricks pẹ̀lú wa àti Gani Adams ni àti dodo àwọn ọba ni ẹ̀pẹ́ yìí ò lè sọ̀rọ̀ púpọ̀ nítorí pé olóòtú lẹ́yìn èmi can talk anywhere tèmi ni pé kọ́ wá pàdé mi ṣe gbọ́ mi tí wọ́n bá pàdé mi sẹ́ mo fi ayé àti ọ̀run bu rẹ̀ mo máa dá wọn jókòó sílẹ̀ lẹ̀ màá kọ́kọ́ dá dodo bí tí wọ́n ti wá nù máa ní kí wọ́n yìnbọn para wọn fúnra wọn mo fi ayé àtọ̀run bu rẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún yín sẹ́ni tó bá máa ṣe wèrè máa wógun wèrè kiri bẹ́ẹ̀ ni mo sọ fún yín tàwọn náà di a ò wá ṣe wèrè lásán kó tó wá ṣe wèrè o gbọ́dọ̀ ti gẹ́ẹ̀tì kan tó bá fi ṣe wèrè so all these people they are just the same system like in 1960 it is what they are still practicing now nobody can tell us to wait we cannot wait enough is enough ẹ̀wọ̀n ẹ má jẹ́ kí wọ́n tọ̀ yín o dodo ọkàn ṣe tíríkì ni tẹ́ bá wọ ẹ níjọ́ kan tí mo wo nǹkan tó sọ wọ́n ti wá bá òun náà nílé òun wò wọ́n ní tẹ́lẹ̀ ṣé òun ṣé Gani Adams ló kó Yorùbá jọ àbórí ẹ̀ ti dàrú ni ṣé òun ló kó Yorùbá jọ wú ọmọ tó mélòó gan ni tó máa ń tẹ́ pé àwọn ń darí àwọn ọmọ Yorùbá ríboríbo. àwọn làárẹ̀. yẹn náà ààrẹ ta ni. ààrẹ ilẹ̀ Yorùbá. kò ń ṣe ààrẹ tèmi o mi ò dẹ̀ ní bàbá ìkọ́ táwọn èèyàn máa ní àwọn bàbá wa nínú Olúwa èmi ò ní bàbá kankan o lẹ́yìn bàbá tó bí mi lọ mo dẹ̀ ti kú àti Ọlọ́run ó tán. ẹ wá fún wa ní closing remark yìí ẹ wọnú gbogbo kámẹ́rà tí ó ń sọ̀rọ̀ yìí ní under 1 minute torí àsìkò wa ti pé mo dẹ̀ mọ̀ pé yìí gan fúnra yín ẹni tó bísí rẹpẹtẹ ní ẹ bá wa sọ̀rọ̀ fún àwọn ọmọ káàárọ̀ òjìrè tó ń wò wá ní gbogbo àgbáyé ká tó máa lọ. ẹ ṣe gan ni olóòtú gbogbo àwọn ọmọ káàárọ̀ òjìrè ní gbogbo ilẹ̀ adúláwọ̀ pátápátá àfi ká ṣera wa lóṣùṣù ọwọ̀ if not ọmọ ẹ̀yìn odi lè máa jẹ́ o àwa náà travel at least tí mo fi lè lo passport márùn ni mo lò mo ṣe ó ní wa tó máa ṣì dé stage kan nínú ibi tí mo ti ń ṣe program tí mo la kó ní wa kó jáde màá máa ṣí wọn báyìí àwa náà travel ṣùgbọ́n a rí pé ìyà pọ̀ lẹ́yìn odi kí ni mo fẹ́ lọ jókòó ṣe lẹ́yìn odi ọ̀pọ̀lọpọ̀ níyàwó ẹ̀ wà Nàìjíríà tó dẹ̀ wà lẹ́yìn odi èèyàn kan pè mí níjẹta ó lóun ti wà lẹ́yìn odi fún 9 years ìyàwó òun dẹ̀ wà Nàìjíríà àtọmọ tó fi sílẹ̀ sọ pé òfo ni gbogbo ṣe ìkan tí mo máa gbà wá níyànjú ni pé gbogbo àwọn ọmọ káàárọ̀ òjìrè ẹ jẹ́ kí a fi ọwọ́ sowọ́pọ̀ Yorùbá nation nìkan ló lè ṣe tí gbogbo wa lè fi ní ìsinmi pátápátá àwọn bàbá yóò dẹ̀ fẹ́ jẹ́ kó ṣeé ṣe nítorí pé owó tí wọ́n ń gbà àbí nígbà tí èèyàn kan tó ti fẹ́ kú tán lẹ́nu ọjọ́ mẹ́ta tó ti kú tán rẹ̀ ní tó péré ẹ̀ lọ́ba kọ́yẹ̀jẹ̀ tí wá fún owó ẹ̀kọ́ ló fi ra mọ́tò yẹn wọ́n yẹ̀jẹ̀ tí wá fún ní Toyota 2020 mi ò fẹ́ dárúkọ ìpínlẹ̀ bàbá máa mọ tí mò ń sọ ṣé irú àwọn yẹn lè sòdì lọ kó lè sọ tótó wọn ò rẹ́dì láti jẹ́ ká lọ ohun tá a nílò ni pé kí gbogbo ọmọ Yorùbá pátá ẹ di ohun tí mo sọ yìí mú ẹ jẹ́ ká fi ìmọ̀ ṣọ̀kan ìkíní nìyẹn ìkejì gbogbo àwọn alágbára ilẹ̀ Yorùbá tí wọn ò bá jẹ́ pé ọmọ àlè ni wọn o àti Àgbẹ̀kọ̀yà àti OPC àti whosoever ẹ jẹ́ kí gbogbo yín kẹ́ lọ parapọ̀ kẹ́ di ẹyọ kan gbogbo ọmọ Yorùbá ẹ béèrè lọ́wọ́ wọn gbogbo ọmọ Yorùbá nílẹ̀ káàárọ̀ òjìrò níbi gbogbo tí ẹ bá wà ẹ béèrè lọ́wọ́ wọn pé ṣé they are on Yorùbá nation side or they are on Nigeria side we don't know until we decide it if we don't know that how lè forecast ohun tó fẹ́ ṣẹlẹ̀ the only way ni wípé kí a rí iye àwọn tó wà on Yorùbá side and iye àwọn tó wà on Nigeria side then a máa forecast bá ṣe fẹ́ jagun wa the last point is that kò sí ní ojoojúmọ́ tá a bá ti ń bá sùn tí ń bá jí tí ń bá rìn Olúwa máa ń sọ fún mi wípé ogun ló máa end Nàìjíríà tó pé wọn ò ní jẹ́ kí àwọn ènìyàn mi kó lọ bẹ́ẹ̀ ni wọn ò ní jẹ́ kí àwọn èèyàn mi kó lọ àfi tá a bá ja ogun ló lè end Nàìjíríà nítorí ìdí èyí gbogbo ẹ̀yin alágbára pátá ilẹ̀ Yorùbá ẹ má sùn ẹ pawọ́pọ̀ àti OPC ni àti
àti Àgbẹ̀kọ̀yà ni àti gbogbo yín pátá àfi tẹ́ ẹ bá pawọ́pọ̀ káwọn gan rí pé ẹ ti pawọ́pọ̀ kọ́ rí lójú kí wọ́n rí lórí ojú títì kí wọ́n rí nínú news kí wọ́n rí lórí Facebook lórí Twitter pé ẹ ti pawọ́pọ̀ ẹ mọ̀ pé ti túká ọ̀dàlẹ̀ nìyẹn kéèyàn kan máa lóhùn dòun yẹn òun jókòó síbi kan òun jẹ́ APC òun jókòó síbi kan òun jẹ́ Àgbẹ̀kọ̀yà ọ̀dàlẹ̀ nìyẹn ẹ ti spread Yorùbá tẹ́bàdẹ̀ ti rí bẹ́ẹ̀ a ò ní agbára nìyẹn ṣùgbọ́n àwọ́pọ̀ ejò òun ni kì í jẹ́ kí ìyà kó jẹ ejò àfìgbà tí gbogbo wa bá ṣe báyìí làwọn náà máa rí pé ìmọ̀ àwọn èèyàn yìí ti ṣí ẹyọ kan bàbá ohun tèmi ní sọ fún gbogbo ọmọ Yorùbá nìyẹn ẹ ṣe gan ni tó pé ẹ ń tẹ́tí gbọ́ wa ojú òní ti gbogbo yín lágbára Ọlọ́run ẹ̀yin tẹ́ wà lókè òkun ẹ máa kó èrè òkun délé àwa tá a dẹ̀ wà bí náà dẹ̀kẹ̀rẹ́ tá a ń jíjà àwọn oníbi tá a fẹ́ lọ bí oníbi inú yàrá mi mo máa lọ sùn sílé ni I have nowhere to go ibi tẹ orí tá a wà yìí náà a ò dẹ̀ ní fi nǹkan bojú kí ni mo fẹ́ fi bojú ẹni tó bá ti fi nǹkan bojú kò tí mo tó fẹ́ ṣe nìyẹn nínú ibi tá a wà yìí kó wá lòun sọ̀rọ̀ kó wá máa fi nǹkan bojú ìran wọn náà lọ́ máa padà dédéyìn kò pọ́síbù ìran akíkan kì í fi nǹkan bojú ó máa ṣí ojú ẹ̀ kí kájọ ríra wa ni ẹ ṣé gan ni God bless you. Àníri Dubai lọ. We will have another guest some other time, and I say all the time, ó kù sí mi lọ́wọ́, ó kù sáwà lọ́wọ́. Ilẹ̀ Yorùbá tá à ń fà yìí, ẹ jẹ́ kí a create awareness, ẹ jẹ́ kó lọ káàkiri. Ire o, àtúmọ̀rin yín láìpẹ́ yìí.